Mo kí èmi náà tí Ọlọ́run gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àrólé rẹ̀. Mi gangan kọ́ ni ọba, èmi gangan kọ́ lọ́ba, èmi gangan kọ́ ni kábíyèsí. Àrólé Ọlọ́run ọba lè fi nílùú Ìwó. Ọba àwọn ọba là ń kí, wọ́n yé pé lọ́ba àwọn ìjòyè, wọ́n yé pé lọ́ba àwọn èèyàn, nítorí ó ti fi ọba tí ó máa jẹ́ ọba àwọn èèyàn sórí ilẹ̀. Láti ìsèmi lọ́ba, fẹ́ bọ́lọ̀ ń lọ́ba, ààfin ọba, òun là ààfin Ọlọ́run ọba. Ilé yìí tá a wà ilé Ọlọ́run, ààfin Ọlọ́run ni. Èmi ò sì ní nǹkan míì tá a máa ṣe ju kí n máa jà fún Ọlọ́run ọba lọ. Mo sì kórìíra tí wọ́n bá ń sìn yàtọ̀ sí Ọlọ́run, nítorí mo gbọ́dọ̀ jẹ́ ẹni tí yóò máa sọ̀rọ̀ Ọlọ́run ní gbogbo ìgbà. Àrólé Ọlọ́run, ọ̀rọ̀ Ọlọ́run ní máa sọ. Ọba gbọ́dọ̀, nítorí tí ń jọba, kò sẹ́nì kankan tí ń jọba, kò sí òòṣà àkúnlẹ̀bọ kan tí ń jẹ́ ọba, kò sí nǹkan míì tí ń jẹ́ kábíyèsí àfọlọ́run ọba. So òun ló yẹ ẹ̀mí, ipò tó sì yẹ kí n máa rólé fóun lórí ilẹ̀, kí n máa jẹ́ ọba lórí àwọn èèyàn, lórí àwọn ìjòyè. So òun ló fi mí jọba sí nǹkan kan míì. Èèyàn kan ló fi mí jọba o. Lọ́wọ́ ọba ló fi mí jọba. Lẹ́yìn náà mo kí gbogbo àwọn bàbá wa jáde. Ètò ìmúwá yìí ọ̀ ti ìmúwá yìí gan-an ètò ọ̀dà ó ti dá báyìí. Mo kí bàbá wa kọ́lọ̀ ń fọ̀ nkẹ́ wọn, bàbá wa lé àmì, bàbá bá kiri olùkọ́ àgbà. Mo kí gbogbo àwọn bàbá wa rẹ̀ kí gbogbo wọn kọ́lọ̀ ń fọ̀ nkẹ́ wọn. Lẹ́yìn náà àléfà wọn ni àléfà bàbá Mukadam àti gbogbo àwọn tí wọ́n jọ ń ṣe. Mo kí ní wọ̀. Lẹ́yìn náà mo kí gbogbo àwọn dọ̀tọ̀ wa, mo kí àrùwẹ̀sẹ̀, mo kí gbogbo àwọn máàmù bẹ̀rẹ̀ lórí àlejò pàtàkì wa tá a wá tún níbí. Máàmù tó gbé ọ̀pọ̀lọpọ̀ máàmù mi. Máàmù tí Ọlọ́run ló ní kí wọ́n máa lo ìgbà tiẹ̀. Wọ́n lè lè kí báyìí. Wọ́n máa ń sọ̀rọ̀ máàmù nílẹ̀ Yorùbá. Ẹ̀yin máàmù yòókù, ẹ̀yin náà ṣiṣẹ́ níbẹ̀. Kì í ṣe pé ẹ̀yin náà ò sí. Náà wà bí àwọn máàmù ìlú. Màá iṣẹ́ ìyànládùá rẹ̀. Ẹ̀yin náà ká máa wo. Àtàrí àjànàkú ni máa mú. Bẹ́ẹ̀ bá ti ní ẹsẹ̀. Ó ní kíni? Èyí tẹ́ yóò ọ̀dà. Àmọ́ mo ti ní kí á lọ gbé tinú ilé wá. Ṣùgbọ́n ń pa àwọn òsì bíá. Ọba ti ní ẹsẹ̀ bọ́ lẹ́nu tí máa mọ àgbà ọ̀fà. Tó ṣe ń lọ káàkiri náà ni ọlẹ́nu. Ọlọ́run ní sì máa fún èèyàn ní ìgbà yìí tó ráwà gbà ń pé wọ́n là kọ́ńtọ̀ tó lè ṣe wá ìlérò tó ń dàrú. Ìdí Islam kọ́ wa ní pé gbogbo nǹkan pátá àtọ̀dọ̀ Ọlọ́run ló ti wá. Àti kú ni, àti iye ni, àtọ̀ olówó ni, àtọ̀ tálíkà ni, ọ̀dọ̀ ẹ̀ ló ti wá. Wọ́n tálíkà gbọ́dọ̀ Ọlọ́run sùúrù lónìí. Ẹ̀yin àfáà náà tọ̀ wá tí ìgbà lónìí. Ní sùúrù Ọlọ́run bí ọlá wá fún wọn náà. Kálukú béèrè ọlá, Ọlọ́run ó sì kàn. Mọ̀wátà wá sáré bèlè hákì. Wọ́tà wá sáré bèlè. Pẹ̀lú sùúrù ní
ẹni tí bá ń lò gbà lọ ní sùúrù nígbà tiẹ̀ náà ní. Mo kí àwọn ọmọ ọba àti ìjòyè. Àwọn ọmọ ìlú kọ̀ọ̀kan mo kí yín. Mo kí ìmáàmù Ọ̀fà, mo kí yín pẹ́ wá láti Ọ̀fà. Ìjókòó báyìí nínú ọlá tó lọ ń ṣe fún yín. Ọba ń pẹ́lọ́ba o. Ní àtàtà ọba Mufti Gbàdàmọ́sí ẹ bá ń kí. Mo kí gbogbo ẹ̀yin ìmáàmù ìlú, ìyẹn olórí ìmáàmù ọjọ́ látòrí olórí ilé ike. Mo kí yín o, kí gbogbo ìmáàmù pátápátá, ìmáàmù àwọn Islam, ìmáàmù Islahudeen. Mo kí gbogbo Al-Wazir, mo kí Mufti gbogbo ilẹ̀ Yorùbá. Àwọn èèyàn ní wọ́n yan Mufti gbogbo ilẹ̀ Yorùbá. Ọba Oluwo tó wà nílẹ̀ Yorùbá tó lè yan Mufti. Ní Sókótó ta ní yan Mufti Sultan. Ní Ìlọrin ta ní yan Mufti ọba. Bẹ́ẹ̀ bá ń jẹ Mufti ìjọ, àní ọmọ jẹ ìjọ nù. Wọ́n kálukú lè ní Mufti níbẹ̀. Ṣùgbọ́n nílẹ̀ Yorùbá tá a wá ẹ̀kọ́ sí ìlú tó nítàn Ìwó, ọba tó mú Islam wá fún gbogbo àfáà. Nílẹ̀ Yorùbá yòókù, àwọn àfáà ló mú Islam lọ bọ́ba. Ẹni ìlú tí a yìí, Yámásì sọ pé Kírísítẹ́nì kẹjọba rí irọ́ ni à ń pa. Mùsùlùmí nígbà bàbá Abímbọ́lá tó du oyè lákọ̀ọ́kọ́ tó ní Kírísítẹ́nì ló wọ́n ní rọ́ọ̀lù àlè ìfikùn. Àlè ìfikùn níjọba. Àlè Kírísítẹ́nì ìjọba. Nígbà ọba wa tó kó wa tó padà wá. Nígbà tí wọ́n padà wá, ó ní àdìyá tùrọ̀ pọ̀ ní. Mùsùlùmí ni mí. Àwọn ọmọ Abímbọ́lá wà bí. Ọlọ́pọ̀ ọ̀run kẹ́ bàbá wa Abímbọ́lá. Mùsùlùmí ni mí o. Ilé ìyá alájọ ní ẹ̀sìn ti kéwú. Ọba padà láti kírun ní ẹ̀sìn ṣe tíṣà. Àbí ẹ̀yin ibo ní ẹ̀sìn ṣe tíṣà? Ẹ̀yin ọmọ ọba. Wọ́n sì padà wá, wọ́n bá dúdú ọba lẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bí Mùsùlùmí. Sì bọ́ ọbẹ̀. Mo ṣe wọ́n lọ́ọ̀ ní sọlẹ́ mo ṣe orí oyè. Ọba tún ṣe ó fẹ́ jì olóòdù bẹ́ẹ̀ lọ sí Kiriyó. Láti Kiriyó àti Mùsùlùmí. Gbogbo wa lọ lọ́ọ́ dá ní Mùsùlùmí. Ìmọ̀ náà lọ́kàn ni à ń pè ní etí baba ńlá àti wá sí ìṣẹ̀lú. Mo kí gbogbo ẹ̀yin ọkùnrin lóbìnrin ẹ̀yin baálẹ̀. Mo kí yín. Àwọn ọba náà ti wà ní ìtẹ́lẹ̀ bọ̀. Mo kí lóyè. Mo kí gbogbo òlú. Àwọn ọmọ ọmọ ní Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ahabuli min kulli man fawqa shara. Òyìnbó nàdá, òyìnbó nàdá, òyìnbó nàdá. Wàhálà kátìlì bàtà bèèmọ́ kàtì àǹkàrà òru ìyànà òrìlẹ̀wà. Ìyàwó ẹ̀kọ́ ọ̀gbọ́n ẹ̀kọ́ yẹn. Allahu Akbar. Dr. Aziz ló kí ọ̀dọ̀ tó wá. Ìmáàmù ọba mo mọ̀ pé ẹni bí tẹ̀ ń lọ. Mo ń bọ̀ mbẹ́. Bẹ́ẹ̀ bá ti fẹ́ ọba ti ń pè yín bẹ̀. Mo yọ̀ǹda. Allahu Akbar. Mo kí ọlọ́pọ̀ ọ̀run fẹ́ máa mú wa tó ṣe ìgbésẹ̀. Gbogbo àyàn ọ̀tún máa ń kó jọ ti gbogbo àwọn central mosque síláṣí ọba. Ọ̀tá ń sọ bí ilé ni ọ̀rọ̀ pọ̀ máa yò sí ọ̀yọ̀dá. Máàmù àgbà ọ̀pá. Máàmù tó ju ìmáàmù lọ. Bọ́bà ìlú ọba sọ́ra.
nítorí jẹ́ ọba àlù sí láàrin wọ́n bá ń bọ̀ ọ̀sà òjò máa mú lọ ọlọ́run sàánú ọba tí bá ti ń bọ̀ ọ̀sà ẹ̀yìn ọmọ lọ bọ̀ ọ̀sà rẹ̀ ọba tí bá ń bọ̀ ọ̀sà kò yẹ lọ́ba mọ́ gbogbo ẹnu mo fi sọ ọlọ́run lọ́ba wọ́n bàbá ti ń bọ̀ ọ̀sà ṣe gbọ́ ìmáàmù ọlọ́run ní máa ń yanba tọ́ba ọba sin ọlọ́run nìkan mọ́ tó ní gbogbo ẹ̀sìn ló ẹrù pa á nítorí àwọn olórí ìlú wípé ní tí ń ṣe nìyí o tọ́ba ti lọ́ọ̀sà ló wọ́n mọ̀ bọ̀ ọ̀yẹ́ ní ọba mọ́. Ọba àkọ́kọ́ ta ló mọ ọba àkọ́kọ́ láyé ṣé ẹ mọ ọba àkọ́kọ́ ọba àwọn ọba nígbà tí ó wàá jọba àkọ́kọ́ láyé ìjẹ́mẹ́ tó fi jọba Ádámà ló gbé ìṣàkóso gbogbo ayé yìí lọ́wọ́ gbogbo yín ọmọ Ádámà ni ta lọ́ba àkọ́kọ́ Ádámà ni òun ló ní kí gbogbo nǹkan kí wọ́n ṣe kí ni ẹ lọ sí Quran ìkẹtàdínlógún tí wọ́n ti ta lọ́wọ́ gbàlógbé lọ́wọ́ Quran 1770 tani ọ̀gá ọ̀yà. أعوذ بالله من الشيطان الرجيم ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير من عباده المؤمنين وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. Ìwọ ti gbà tẹ́lẹ̀. Ọlọ́run ọba ṣeun. Bá a ṣe nínú àwọn àfáàní wà bí ìwé lọ́wọ́ àbí a máa kó yé o. Ìtàn tuntun tá à ń tún kọ yìí ẹ rò pé lásán ni mo kọ́ líìdì òun gbàgbọ́dé. Sáṣẹ̀ bẹ̀rẹ̀ akọ nípa bẹ́ẹ̀ ṣakọ ìsìlámù. Kò yí ọ̀pọ̀ èèyàn nígbà mo dórí oyè ní 2016 tí mo ní èmi ní ìṣèkínni ní ìṣáájú o. Ẹ̀mẹ́gbà fẹ́ gba gbọ́dọ̀ dá ìtàn òwe padà ní. Iyì gbọ́dọ̀ wà bí yóò bá ti sí mọ́ bá àwọ̀ iyì ò sí máa bá àwọ̀. Àfi tí ìmáàmù àtàfà ìwò gbogbo tẹ́ bá rí lára mi tí mo dórí oyè tó bá jábà wọ́n tá ní òní gbẹ̀ǹdì ẹ̀. Ọjọ́ ìbáyà àgbẹ̀kọ̀ jámà. Mọ̀gbà mo ti dórí oyè láti ọmọ ti dórí oyè. Bẹ́ẹ̀ bá ká mímọ́ mi ń di gan-an èyí tí mò ń yà nínú ọkọ̀ yàrá mi. Tó jẹ́ ìgbàmọ̀lọ́ tọ́ílẹ̀tì ṣùgbọ́n mo ṣe dáadáa. Látàyè ìgbà mo ti mọ̀ pé mo ṣe dáadáa. Wọ́n bá dá ọ lójú ọ̀tọ̀ ṣe dáadáa nítorí ìbàlú ìjẹ́ o. Ẹ̀yin bàbá wa, bàbá àlùfà, mo kí bàbá wa alága àṣọ̀kan ẹgbẹ́ ìlú ní ibi tètè rí. Ẹ sì gbà pọ̀ ṣé gbogbo olèyìn ò ṣe ní tètè rí. Yàrá ọ̀, wọ́n mọ̀ ìsìláwò ní gbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Mo kí yín wọ̀ wọ̀.